ààrẹ fúnra rẹ̀ ó mà ti gbéra rẹ̀ ṣubú yakata báyìí o. ààrẹ fúnra rẹ̀ ó ti fúnra rẹ̀ fa ìjákulẹ̀ débára rẹ̀ nílẹ̀ nàìjíríà. èmi kọ́ mo sọ̀rọ̀ lóòrò tòní ẹnìkan tó gbókò ẹ̀ ní adéwọlé adébáyọ̀ ni ó ṣiṣẹ́ lójú egbò ọ̀rọ̀ kí ni arákùnrin rí tẹ́bi sọ pé ààrẹ ti fúnra rẹ̀ fa ìṣubú bára rẹ̀ ẹgbẹ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ sẹ́. lórí ọ̀rọ̀ 2027 tó ṣe pé iná là ń jẹ lẹ́nu lóòrò tòní olóògùn ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ni mò ń wò wájú mi lóòrò tòní o ìyẹn olóyè ọbásanjọ́ ẹbọra òwú ó ti gba àlejò gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà tó ń lo dọ́là lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti gómìnà àná ní ìpínlẹ̀ èkìtì kété ilẹ̀ yìí ilẹ̀ yẹ mákindé ẹ máa wọlé ẹ máa ràbá wọ́n ṣe ìpàdé ńlá kan tó lákàkì lánàá nílùú abẹ́òkúta kí ló dálé lórí mọ̀jàlá yóò ṣàlàyé ẹ̀ lóòrọ̀ tòní. lẹ́yìn bá ṣe ti ní abẹ́òkúta iléeṣẹ́ ààrẹ èyíwò ilé ààrẹ aṣọ villa gangan ni jonathan tó ti àwọn aláṣẹ mìíràn tuntun ṣe ìpàdé tiwọn àti ẹkùn móríṣe náà fún ìpàdé ìhùn náà sí. òkè tó bá rí bẹ́ẹ̀ mo ṣẹ́rí wálé padà sí ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí wọ́n ní ẹni bá dákẹ́ báyìí tara rẹ̀ yóò bá dákẹ́ gómìnà adémọlá adélèké ti ìpínlẹ̀ yìí rè o tó ń ti àwọn ẹ̀gún rẹ̀ tí wọ́n ti ké gbàjarè pé gbogbo ayé ẹ dákun ẹ gbà wá o wọ́n ti tún fẹ́ẹ́ fi kélé òfin gbé àwọn olólùfẹ́ àwọn èèyàn kànrìnkànrìn nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù èèyàn bíi 54 náà ni wọ́n ti tún forúkọ wọn sílẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi kélé òfin gbé wọn lọ́nà àìtọ́ ẹ dákun ẹ gbà wá o. ó dáa bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ bówù yín ẹ forí rọ́ kẹ́ ẹ fọrùn rọ́ kẹ́ ẹ fapá dá ìtààmọ̀ ní pé bó bá di ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP yóò gba àkóso padà nípínlẹ̀ Abia èmi kọ́ mo sọ̀rọ̀ olùdíje sípò gómìnà ń bẹ̀ náà ní fọdìrẹ́ ọ̀rọ̀ o. gbẹgbẹ́ òṣèlú PDP bá gba àkóso lọ́dọ̀ tí ń bẹ̀ yẹn sórí mo káre ọmọ ọkọ ní eléyìí tó sọ yẹn ó dá o torí pé sàn là ṣẹpọ̀n bí ó bá soje kó soje báyìí pẹ́ sẹ̀jẹ̀ náà ni kó sẹ̀jẹ̀ o tìmí Frank rẹ̀ ti gbóṣùbà káre fún olórí ìjọ kátólíìkì kan ó ní pé bó o ṣe bá ààrẹ Bọ́lá Tinubu sòótọ́ ọ̀rọ̀ ọ̀káre ọmọ ọkọ ní kí ló sọ gan tó fi gbóṣùbà káre fún un mọ̀jàlá yóò ní bẹ́ẹ̀ lóòrọ̀ tù ní. ẹ dìbò fún mi. tó ń gbégbá Buhari ni àbí gómìnà. mo máa dá ògo Nàìjíríà padà. ok. gbogbo àìtó wa yóò di tí ó tó tú sẹ́kù. Èkó máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ. ìntẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí banditry terrorism gbogbo ẹ̀ yóò di àfisẹ́yìn tí egun aláré fi sọ. mi ò kú gbígbá àpótí. Peter Obi ní fi dá ọmọ Nàìjíríà lójú bẹ́ẹ̀. ó dà wọ́n ní díẹ̀ náà mọ̀ ti tó nínú nǹkan oníkan bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀kíní tó ṣe ẹ̀kejì ẹ̀mejì náà mọ̀ ti tó bẹ́ńdẹ̀ àwọn àgbàjẹsẹ́bẹ̀ lájẹsẹ́bẹ̀ ọ̀la rèé ní ìpínlẹ̀ Abia wọ́n lélẹ̀ tí kálu ó ṣeun ó ti tó gẹ́ pé kó ṣe gàyà fẹ́lòmíì díẹ̀ nínú ètò ìdìbò sípò tí yóò wáyé lọ́dún 2027. mi tí ìrí ẹni tí a gbé sórí kẹ̀kẹ́ tí sọ̀pọ̀ àkọlùkẹ́ bíi ti ẹ̀yìn tá a gbé gorí ẹṣin tí sọ̀pọ̀ àkọlùkẹ́ bíi ti Fùbárà yìí láyé mi o. Fùbárà ó máa ṣe àṣìṣe tó pọ̀ o àṣìṣe tó pọ̀ tó ṣe tó pọ̀ ni pé àkàsọ̀ tó gbé gòkè oore lọ́ọ́rẹ́ bọ́ǹgbò dókè tán òwò arójú rẹ̀ lónìí Wike ń sọ fún Fùbárà bẹ́ẹ̀. ó kẹ́nà o lórí ọ̀rọ̀ Wike tó mú wá kẹ́mi náà tẹ̀lé ẹ báyìí o látàrí ètò ìdìbò gbogbogbò tọdún 2027 náà ni àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣe rí ìwé àti orúkọ tí wọ́n fi léde òun àwọn kẹ́mọ̀ tó ń ṣe iyèméjì ń parẹ́ o àti pé kò sí iyèméjì kankan o lórí ìtọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP bí ó ṣe rí náà ni àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni wọ́n ti fi léde yẹn. ọ̀ọ́bì yín kọ̀ wá tán yín bí. ìyàwó gbọ́kọ sílẹ̀. ọkọ yọkẹ́ yọkọlú nù. ẹni ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara ó máa ń fi àwọn alátakò ó wá fi wọ́n rẹ̀rín ó ní ẹ̀wà ẹ̀ẹ́dẹ́ bí ẹ̀yìn tẹ́ ẹ ṣe. ṣẹgbẹ́ yín jàtìjàtì ẹ̀rẹ́gbẹ́ wa bí. níṣẹ́ ní fi wọ́n ṣe ẹ̀yẹ nípínlẹ̀ Kwara lóòrọ̀ tó yín. orí iléeṣẹ́ ayédèrú kan tó lálẹ́ wù ní iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ẹni tó pera rẹ̀ ní adarí iléeṣẹ́ ọ̀hún ìyẹn Adéyẹmí ó mà ti tún bẹ̀rẹ̀ ó ti tún wú jáde lóòrọ̀ tòní o tó ní adé tó bẹ̀rẹ̀ sí ní gbómi ìjà kaná oníṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí iléeṣẹ́ ìjọba àpapọ̀ mìíràn rèé o tó ṣe pé àwọn náà lọ́wọ́ àjọṣe ọ̀rọ̀ ayédèrú iléeṣẹ́ yẹn ni o àjọṣe ni o àwọn wo gan ni èmi ò sí bẹ́ẹ̀ o Adéyẹmí ló ń sọ bẹ́ẹ̀ o àwọn wo gan ni Mọ̀jàlá yóò ṣàlàyé wọn lóòrọ̀ tòní. kí ni tí ń ṣe yín gan ẹ dọ́rọ̀ ọ̀lẹ̀ tó bá sì wá kọ̀ pé yín ẹ̀ ní wàá fẹ́ yọjú sí wa
ilé ìgbìmọ̀ aṣòfin sọ fún àwọn iléeṣẹ́ ìjọba bíi irú tiyín bíi táyédèrú yín ẹ̀yìn èéṣe kí ni ṣe yín ńgbà bá ti wá pè yín ẹ bá ti dọ́ràn lẹ̀ ẹ wàá máa tàdí ẹ̀yìn kò ní sí ìgbàláyè fún yín ò mọ́ o ilé ìgbìmọ̀ aṣòfin ń sọ fún àwọn ìgbìmọ̀ bẹ̀ ń sọ fún àwọn iléeṣẹ́ àtàwọn aláṣẹ wọn pé kò ní sí ìgbàláyè pé kéèyàn kan ó lè máa tàdí ẹ̀yìn ńgbà bá pè wọ́n pé kán wá jẹ́jọ́ lórí iléeṣẹ́ wọn. ókè náà lórí ètò ìdìbò sípò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀rù ẹ má fòyà bẹ́ẹ̀ bá gbàgbà àgbààgbà ẹ̀yin náà sọ pé gbìgbìgbì ilẹ̀kùn ló ń dún o ẹ̀rọ adélèkèrè ó ti rọ gbogbo olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ẹ má jẹnikẹ́ni dẹ́rù bà yín bó bá dọjọ́ ìbò ẹ jáde lóní kẹ̀tíkẹ̀tí kẹ́ ẹ lọ dìbò kẹ́dẹ̀ dáàbò bo ìbò yín. ó dáa bó bá jẹ́ pé kọ́lẹ̀ lọ dáàbò bo ìbò lélẹ́yìn tó mú wá ń bẹ̀rù jẹ́mi náà ó fi eléyìn kí n tún fi ṣe ń bí ọlọ́run ọlẹ́dà kọ́lọ́run máa ṣàánú wá ní o wọ́n mà ní iṣẹ́ rí tó ní ṣe pẹ̀lú mọ̀gòmọ́gò ìdánwò táwọn máa ń ṣe nílẹ̀ Nàìjíríà wọ́n ní kì í ṣe àwọn akẹ́kọ̀ọ́ ní í ṣe wọ́n ní àwọn òbí gan-an ní í ṣe agbátẹrù fún àwọn ọmọ wọn tó wọ́n sọ pé miracle center kan bẹ́ẹ̀ ń bí à lọ gba ìzáàmù fún ẹ ń bẹ̀ ní center àbí tá a sanwó rẹ sínú sórí iléèwé yìí ò ní ṣe wàyẹ́kẹ́ ń bẹ̀ ò sì ní ṣe nẹ́kọ̀ọ́ ń bẹ̀ èmi kọ́ mo sọ̀rọ̀ olóyèdè ní sọ fún àwọn òbí pé àwọn òbí gan-an ní igi wọ́rọ́kọ́ tó ń tẹ àwòrọ̀kọ̀ tí ń dọ̀bẹ́ nù lẹ́ka ètò ìdánwò. bíná bá ń jó lóko. mọ̀jàlá yóò délé rò. ó dáa máa kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí o lónìí ọjọ́ ajé ògúngún sọ̀rọ̀sọ̀ bòjì ajé tí ó fi gbogbo ara ṣiṣẹ́ fún ajé anamọ́nẹ́yẹ ajé àyìngbà mẹ́rin yóò wá fi ilé ọmọ yóò fi ṣe ibùgbé yóò wá fi ilé òbí yóò wá máa fi ṣe pàpà àyà ọlọ́run dákúndábọ̀ lónìí tí ń ṣe ọjọ́ ajé jẹ́ ká jẹ́ ó jẹ́ wa ní o mọ́jọ́ ń nà wá lọ́rẹ̀ mọ́jọ́ ń nà wá ń kùn mọ́ mọ́jọ́ ń nà wá ń kóńdó wá fi ajé wá fi ṣe ọ̀rẹ́ mi nú kájọ máa jẹ kájọ máa mú kásìjọ máa ná kájọ máa lò lónìí ọjọ́ ajé ajé ò jẹ gbogbo wa ní o àmọ́ ẹ má jẹ́ káwa náà ó káàárẹ̀ o káyè lọ sí tajé kájọ bá lè jẹ wa ní o ẹ̀yìn òun náà la fi kíra pé a kó àmójúbà wa lónìí ti ṣe ọjọ́ ajé òun náà náà la tún fi kí gbogbo àwọn mùtúmùwà wa pé a kó àmójúbà ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù kẹjọ lágbára dẹ́dà oṣù yìí á tún wá lára o a sì máa bá a lọ lórí sẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀ rẹ̀ Afeez Hasan ní akéde tó wà fún ti sáà ẹ̀ka bí kọ̀mọ́lá fẹ́ ń bẹ nídìí ẹ̀rọ alátagbà bàbá ilélé ẹ̀yìn olóyè ọ̀dàgbàdì Ṣọlá ni wọ́n ń bẹ ní ẹnu olóró àtàwọn aláàbò wa ń bẹ̀ wọn gbogbo wa bẹ́ẹ̀ lónìí gbogbo wa àrèbá ti ṣe àwọn àgbègbè Abdul Fatah Adiwa dáńkẹ́ ìmọ̀kí wa pé àkójúmọ́ àsìkò ọ̀rìnrìn ajáre tètè báyìí lórúkọ tí wọ́n ń pe ajé arìnà wàsàwàsà náà lórúkọ tí wọ́n ń pe ọlà bójúmọ́ bá mọ́ báyìí fúnra balùwẹ̀ yóò tẹ́wọ́ gba ọrẹ tirẹ̀ bójúmọ́ bá mọ́ àtẹ́lẹsẹ̀ náà ò lè ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ bẹ ọ̀nà wò ojúmọ́ tó mọ́ wa lẹ́nì àtẹ́lẹ́ tí ọmọ mọ́ wa ní gbogbo ọjọ́ ayé wa ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú ojúmọ́ àṣeyọrí ojúmọ́ owó yóò mọ̀ mọ́ gbogbo wa o àníná kan tán ká tó rí kan lágbára ọlọ́run ọba torí pé wọ́n ní bí òṣùpá bá bọ̀ báyìí ti ọmọdé àtàgbà nínú wọn máa dùn ayọ̀wọ́ máa dùn ní yóò máa kún ni o ọ̀sẹ̀ yìí á gbé wa ọ̀sẹ̀ yìí á san gbogbo wa kí wa kó àbọ̀ sákòtún ètò bíná bá ń jó lóko Mujib ọmọ Ọlákúnlé portable presenter lórúkọ tèmi àwa lọ. bẹ́ẹ̀ ni bíná bá ń jó lóko Mọ̀jàlá Adélérò. ok gábẹ̀ sinimá musa ọ̀sẹ̀ ló jẹ́ pé nítorí ṣe pẹ̀lú iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ni obì rẹ̀ kọ́ yọ funfun téńté lóòrọ̀ tòní níwájú ọ̀dọ̀ mi ní àyín o pẹ̀lú bí wọ́n ti ṣe fi ó kọ àwọn tí ó jẹ́ olùdíje ọlọ́kọ̀ ọ̀jọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú tó ti fi orúkọ kó àwọn léde ṣáájú ètò ìbò gbogbogbò ọdún 2027 jẹ́ bá a bá dógún ọdún pé bá a bá sì dọ́gbọ̀n oṣù yóò kò lọ́jọ́ kan ní o àmọ́ ń gbòdì pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ọkọ̀ yìí kódà mo rò bí àmọ́ orúkọ Mujib Ọlákúnlé ń bẹ̀ o mo wó kọ ẹni mímì tí ì rí o Afeez ńkọ́ tí Afeez Hasan ńkọ́ wọ́n ní ọ̀sìn ń bẹ̀ mo wá ní kí ló ṣẹlẹ̀ mo wá ní wẹ́ ó yẹ kó kọ àwọn èèyàn kan lè wà ń bẹ̀ mo wá ní ẹjẹ́ rèé lọ wó kọ ààrẹ àná ńlẹ̀ wa Nàìjíríà táwọn èèyàn gbà pé ó jẹ́ bàbá apèsè o èyí ààrẹ Goodluck Ebele Jonathan mo mà débi ó kọ eléyìí tí INEC ilẹ̀ sílùú Àbújá àti eléyìí tó nílẹ̀ sí Yenagoa nípínlẹ̀ Bayelsa mo rí pé mo ṣe àfẹ́kù orúkọ Jonathan wọn àṣàfẹ́kù ẹ̀ ń bẹ̀ pé kò sórúkọ bàbá Jonathan ń bẹ̀ o wọn á ní kí n tó ṣẹlẹ̀ mo ní tẹ̀bí Tàmínú Tùràkì ń gbà ní wọ́n mà ti sọ pé igun tí òun nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mà ti kéde wọ́n sì ti fowókọ ààrẹ àná wọ́n ti fi ṣọwọ́ sí INEC pé òun gan lọ́mọ oyè sípò ààrẹ ní igun tí wọ́n ń bẹ̀ wọn bákan náà ẹ̀wẹ̀ kí wá ṣe
Goodluck Ebele Jonathan nìkan ló kọ rẹ̀ tó di àfẹ́kù ń bẹ́ o bákan náà ni ó kọ ọ̀gọ̀rọ̀ àwọn senators ni ó mọ̀ tún di àwátì bí ìgbà tí a bá ń wá èso kí Ned Nwoko tí í ṣe aṣojú láti tó ń ṣojú ẹkùn àríwá delta ó kọ tẹ̀ náà ò sí ń bẹ́ o gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Gombe Danjuma Guje òun náà tóun náà nága sí àárín gbùngbùn èyí ò ní tẹ àárín gbùngbùn Gombe ó kọ tiẹ̀ náà wọ́n wá tì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn Gbẹ̀ngà Daniel lèmítẹ̀ wò pé òun gan ni ó gbé àṣà sọ́wọ́ ní apá ìlà oòrùn Ògùn àmọ́ ó kọ tiẹ̀ náà ò sí bẹ́ẹ̀ sẹ́nitọ́ Garba Maidoki tó náà tún jíjàgùdù pé apá gúúsù Kẹ́bí ó dìbẹ̀ náà mú ó kọ tẹ̀ náà kò sí ń bẹ́ o wọ́n wá di pé ó kọ àwọn èèkàn kùkú nínú ètò òṣèlú ńlẹ̀ yìí ni kò sí ń bẹ̀ ẹ̀yìn tó fẹ́ mú ó kọ àwọn tí ò sí ń bẹ̀ yálà ní ilé ìgbìmọ̀ ṣòfin ilé ìgbìmọ̀ ṣòfin àgbà tàbí ti gómìnà àbí táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ máa bá ìkànnì Vicinity lọ kẹsì máa gbọ́mọ̀ jàlá nìṣó. ok now tó bá jábí tó ti dé nìyẹn kémi náà mú ilé wa torí pé wọ́n lóhun tó jọun bẹ́ẹ̀ la fi nǹkan ipò ẹ̀pá náà ṣe bẹ́ẹ̀ ó jọ kó ṣèlérí o bí ọwọ́ alábàáhùn jọ̀ọ́ pẹ́ ó ṣe ń ṣeun o lórí ọ̀rọ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tí ó mú wá ṣẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ elétò ìdìbò ilẹ̀ yìí wọ́n dẹ̀ ní iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe kìí ṣe pé kí wọ́n máa tójú bọ nǹkan tí kò kàn wọ́n o èmi kọ́ ni mo sọ̀rọ̀ òun lóòrọ̀ tòní o olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ìyẹn Adébáyọ̀ Adéwálé ni ó ti sọ pé àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tí wọ́n náà ní kí wọ́n fi orúkọ àwọn olùdíje kí wọ́n fi léde kí gbogbo ayé ó dẹ̀rẹ̀ wípé ẹni báyìí ipò báyìí ló ń dìde fún o oníkejì pàǹdé ọmọ sọ pé sẹ́ni káàtó àbí kò káàtó nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò òṣèlú ẹni ní àná ti ṣe ọjọ́ ìsinmi Adébáyọ̀ ṣàpèjúwe àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC tamọ̀ gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé ojúṣe wọn náà ni ìròyìn eléyìí tí ẹgbẹ́ òṣèlú tàbí olùdíje bá fún wọn kí wọ́n kó sí gbogbo ayé náà dẹ̀ rí pé wọ́n ní ṣùgbọ́n pé ká máa gbọ̀n yẹ̀wò wò yẹ̀bẹ́yẹ̀bẹ́ pé ibo ló lọ ṣé lè wé Èjìgbò ló lọ ni ṣé lè wé Ìkejìlẹ̀ school ló lọ ni ìyẹn ò mọ̀ kan àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ní tí wọ́n bá gbé fún wọn kí wọ́n rí náà ni o àjọ elétò ìdìbò ilẹ̀ yìí wọ́n jẹ́ ẹni tó yẹ kí wọ́n máa ṣe aráàlú tó yẹ pé iṣẹ́ wọn náà ni pé gbogbo ohun tó bá kàn wọ́n kí wọ́n dá sí o ó ní àjọ elétò ìdìbò ilẹ̀ yìí dàbí post office tó máa gba mẹ́sẹ̀gì ni wọ́n bá fẹ́ mẹ́sẹ̀gì sọ àsọ pé kí ló wà nú ẹ o ẹ jẹ́ ń tún wòye bẹ́ẹ̀bẹ́ ìyẹn ò mọ̀ọ́mọ̀ kan yẹn ó ní sẹ́ẹ̀rì wọ́n jọ kú ìṣọwọ́ aráàlú láti mọ̀ pé bóyá ẹni báyìí ó kàtó bóyá tó gbangba sùn lọ́yẹ̀ o lóyún láwọn ìwé ẹ̀rí eléyìí tó dángájá láti lè sọ fún wọn wípé báyìí ló ṣe kórí báyìí ló ṣe kórí o wọ́n ní ojúṣe àwọn olùdìbò ni kò kan àjọ elétò ìdìbò pàápàá bó ti kó mọ wọ́n ní ṣe wáá rèmi tẹ́ ń wò yìí nínú ètò ìdìbò sípò ààrẹ tó wáyé lọ́dún 2023 èmi àtàjọ elétò ìdìbò lẹ̀ yìí lájọ figagbára kèésì ààrẹ Bọ́lá Tinubu tẹ́lẹ̀mí àti wọn lájọ fà á tí ó tóra wọn ní báyìí o ohun tó bá wá kàn wọ́n òun náà ni kí wọ́n máa dá sí o kí wọ́n máa dá sí ohun tí ó kàn wọ́n Adébáyọ̀ kò sàrọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o pé wọ́n má bójú ọ̀rọ̀ òṣèlú o ǹgbẹ́ kí wọ́n wo àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ṣe pé àbíbi tí bàtà ti ń ta gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ bíi ìṣẹ́ òun òsì àìsí ètò ààbò àìsí ìjọba tó mọ́yán lórí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. ó dá ó ṣeun bó ṣe jẹ́ pé n tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ elétò ìdìbò ló mú wáhùn jẹ́mi náà ó ta ṣàkímú eléyìí o wọ́n wà ní í ṣe ní gbagba tí ń dẹkùn báyìí tí kedere sì ti ń bẹ̀wò láti mọ àti máa ṣe bọ kó wá nípa ìwé kíkà àti ìwé ẹ̀rí tí kó wá bá ní o ọgbà bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sísọ lójú eégún ìwé ẹ̀rí kó wá pẹ̀lú bí wọ́n ti tẹ́pẹpẹ nítorí ṣe pẹ̀lú ìwé ẹ̀rí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbákejì rẹ̀ Kashim Shettima tí kó wá àwọn jọ ní wọ́n ní eléyìí ló wà ní ìbámu pẹ̀lú bí àlàkalẹ̀ ìwé òfin àjọ elétò ìdìbò èyí bíi ẹsẹ̀ 29 abala kẹta rẹ̀ bí ó ti ṣe làákalẹ̀ wípé lóòótọ́ lódodo ní ìbámu pẹ̀lú òfin ètò ìdìbò tá a ṣe agbó ni ó ṣe ó pọn dandan ó sì ṣe pàtàkì kí wọ́n fowókọ gbogbo àwọn olùdíje àti ìwé ẹ̀rí kó wá àwọn kọ́fí léde láàrin ọjọ́ 21 péré tí òfin là kalẹ̀ pé kí wọ́n fi ti kó àwọn léde òun àti pé ní ìbámu pẹ̀lú bí ìwé kan ti EC9 bí ó ti ṣe làákalẹ̀ wípé gbogbo tó ní í ṣe pẹ̀lú bí ìwé ẹ̀rí tí kó wá àwọn bá ní o àti ẹ̀dà ìwé ọ̀hún
kí wọ́n fi gbogbo ẹ̀ léde o níbàámu pẹ̀lú bí ọ̀rọ̀ ètò òṣèlú bí ó ṣe làákàdà àti bí òfin tó gbé INEC ró bí ó ṣe ṣe o nínú àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n fi léde sí ọ́fíìsì àjọ elétò ìdìbò lọ́lọ́ yìí ni wọ́n sọ pé ààrẹ Tinubu ni ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ tí ó sì ní ìdágájá èyàn kẹ́kọ̀ọ́ gboyè ní ẹ̀ka ètò ẹ̀kọ́ bákan náà ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ pẹ̀lú bí ìtàn rẹ̀ bí ó ṣe fi léde ní ìbámu pẹ̀lú EC9 eléyìí tí ó ṣe àfihàn rẹ̀ pé ó máa gba ìkẹ́kọ̀ọ́ gboyè ní ìmọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ sáyẹ́ǹsì èyàn tí à ń kọ́ àti nítorí ṣe pẹ̀lú àkóso lẹ́ka ètò ọrọ̀ ajé lọ́gbà ilé ẹ̀kọ́ Chicago èyàn ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ilẹ̀ Amẹ́ríkà ní ààrẹ ti gba ìwé ẹ̀rí rẹ̀ o tí wọ́n sì fún ní ẹni tí ó jáwé gba ìwé ẹ̀rí àti ìwé ẹ̀yẹ ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 1979 ní ààrẹ tó gbà o tó sì ṣe pé ó tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀wájú pẹ̀lú bí ó ṣe ìṣeré ìlú rẹ̀ tó sì ṣe àfihàn wípé ó ṣèyún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 1982 àti wípé ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú níbi tí ó ti di ẹni tí ó ní ìtàn àti ìrírí nípa ìgbanisíṣẹ́ àti àwọn àkọọ́lẹ̀ ọlọ́kọ̀ọ̀jọ̀kan ni ó ṣe àfihàn rẹ̀ o nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní iléeṣẹ́ mobi ó ní àjọṣe ń bẹ àti àwọn onírúurú ìrírí eléyìí tí ó ti ní láti bí ọdún 1983 tí ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ kó tó di pé ó wá di ẹni tó jẹ́ aṣírò owó tó ń tẹ̀wájú fún ìjọba nípínlẹ̀ Èkó wọ́n ní ó tún sìngbà láàrin ọdún 1999 títí da 2007 ti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹnìkan tí ó di gómìnà bákan náà ó sì ní fàlẹ́ẹ̀kaná ní ẹ̀ka àkóso ìjọba wọ́n ní ààrẹ ń tẹ̀síwájú nínú àwọn ìrìn àjò ayé rẹ̀ títí di òní olónìí lérè tí ó fi di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ṣe àkóso lọ́wọ́ wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ wọ́n ní ṣe ni ààrẹ ṣó sì ní àwọn onírúurú ìrírí mẹ́rin gbàgbé ọ̀rọ̀ kúnlẹ̀ lóòrọ̀ tòní àmọ́ ẹjẹ́ amẹ́nubà sókè bákan náà náà tún fi ti ṣètìmọ̀ náà tún fi tẹ̀ náà léde. okay now èmi lọ sọ́dọ̀ igbákejì ààrẹ àná nílẹ̀ yìí tó ń ti iléeṣẹ́ ààrẹ tí wọ́n ti jọ tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí o kọ́lọ́n májè ṣòkòtò ọ̀hún kò yọ ní báyìí iléeṣẹ́ ààrẹ lẹ̀ yìí ti sọ pé Àtíkù yá máa bọ̀ wá gba ìsí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní sórí ìwọ́n tiẹ̀ nǹkan tó bá tiẹ̀ nímọ̀ pẹ̀lú máa ń sọ òun bẹnu àtẹ́lu ààrẹ Bọ́lá Tinubu látàrí àwọn àtúntò tí ó mú bá ọrọ̀ ajé àtàwọn nǹkan mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn nǹkan tó ti kú ni òun gbé kalẹ̀ tí ó fi ń sọ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ ó tiẹ̀ mọ nǹkan kan pa ìpáàpá bó ti kó mọ́ nínú ọ̀rọ̀ kan lẹ́yìn tí iléeṣẹ́ ààrẹ lẹ̀ yìí tí wọ́n fi léde tí wọ́n pè ní fact not fear ìyẹn ẹ̀rí yàtọ̀ sí ìbẹ̀rù nílẹ̀ wọ́n ní Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ tó sọ lórí àwọn àtúntò kọ̀ọ̀kan iléeṣẹ́ ààrẹ lẹ̀ yìí sọ pé àwọn kùnà púpọ̀ torí pé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ó ti mú àmúgbòòrò bá ọrọ̀ ajé sóòmọ̀ yìí pé ọmọ tó bá rù á lè fi ọjọ́ kan bọ́ yó lóòótọ́ ni pé ọrọ̀ ajé lẹ̀ yìí kọ́kọ́ dẹnu kọ àti pé ó tiẹ̀ ti dẹnu kọlẹ̀ gan kí láńlọ́ọ̀dù àkọ́kọ́ lílẹ̀ yìí tó gba èkúṣàkóso ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó kú mọ̀ pé lóòótọ́ ẹni tó bá lẹ́rú náà ló lẹ́rú o torí ẹ̀ ló jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu kó pa kítí mọ́lẹ̀ ní ẹ̀yìn ìgbà tó dẹ̀ ti gbé àwọn ètò ọ̀hún kalẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní sèso rere wọ́n ní Àtíkù Abubakar tó fi ń ṣírò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nǹkan 2024 ọmọ ọdún tá a wà yìí ní 2026 mọ̀ la wà yìí lọ́wọ́ àmúgbòòrò tó ti bọ́ ọrọ̀ ajé láti nǹkan bíi ọdún méjì sí àkókò tá a wà yìí àti pé tó bá mọ GDP wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi 253 billion ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí lẹ́yìn àtúntò tí ààrẹ Bọ́lá Tinubu tó mú bá àwọn ètò kọ̀ọ̀kan ó ti lọ bíi $377 billion báyìí nítorí náà o bí wọn náà bá rí i wàá ti mọ̀ pé àyípadà ọ̀tun ó ti bọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà dábàá wá ń sọ nípa pé ìjọba àpapọ̀ wọ́n yáwó sẹ́yìn lọ́wọ́ ni kò sọ pé ọrọ̀ ajé wa kò dúró re àbí kò tí ì mọ̀ gbẹnu sókè nítorí náà tó o bá ti nímọ̀ nípa rẹ̀ mọ́sọ̀mọ́ fọmọ orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ààrẹ sọ bẹ́ẹ̀ Fálàjí Àtíkù lóòrọ̀ tòní. ó jẹ́ bó ṣe jẹ́ pé wọ́n jọ ń fura wọn láyéra wọn bí paláṣẹ ńlá lẹ́bà nínú ọbẹ̀ láwùn. jẹ́mi náà ò tún mú eléyìí wá o níṣẹ́ ni ẹni ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Kwara ọmọọba Sunday Fagbemi
ló mà ti bẹ̀ sí ní bẹnu àtẹ́lu àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó sì fi wọ́n sí ẹ̀yẹ́ ọ̀ọ́bì yín kò wá tán yín bí ẹ̀rí ẹgbà síkọ́ ẹgbà gbogbo ẹ̀ náà ní fún olúkúlùkù wọn ó ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ilé kan tó wà tí ò tó bí ilé ọmọ òòṣà ni wọ́n jẹ́ o ó nínú wọn ìta wọn ò ríra wọn ó ní wọn ò tiẹ̀ mọ́ra wọn ò mọ àtúntò ra wọn kódà wọn ò ríra wọn débi tí wọn ò ti rójútu sí ọ̀rọ̀ ara wọn ó lẹ́yìn ògán ti tó fún yín ní ìṣòro tẹ́ ẹ máa gbé gbọ́ ju wípé ẹ wàá máa yọ oṣù tètè sí ọ̀rọ̀ tí ó kàn yín nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ńgbà tí ó wá ń sọ nípa ohun tó ní ṣe pẹ̀lú gbùngbùngbùn èyí ohun tó ní ṣe pẹ̀lú olùdíje sí ipò gómìnà rẹ̀ yìí ọmọoyè ṣáájú ètò ìbò gbogbogbò tọdún 2027 ni arákùnrin ọ̀hún ni ó máa ń ṣe lálàyé lẹ́wọ́lẹ́wọ́ Fágbèmí láàkó tí ó ń sọ̀rọ̀ ó ní APC ló mà ti ṣe àṣeyọrí o nínú àwọn ìgbésẹ̀ yíyan ọmọoyè rẹ̀ o tí ó sì sẹ́ni kankan tó lè béèrè pé bó ló ṣe ṣe nítorí pé ilé wọn gún làwọn fi lè ṣe àṣeyọrí eléyìí tí wọ́n ṣe o ó ní ẹ wá wo ẹ̀yin ẹgbẹ́ òṣèlú alátakò ń bo lẹ́tí ẹ̀wà gan lẹ̀ wá ń rákò ọmọ ọdún mẹ́ta òkú làárọ̀ òbó nìyí ó lẹ̀ wá ń rákò lórí ilẹ̀ ẹ̀ tẹ̀ wá mọ ibi tó kàn tẹ́ gbọ́rọ̀ yín kà gan ń bo lẹ́tí ẹ̀ fẹ́ gbé ka ẹ̀yin náà tó bá wá yọṣù tètè ẹ̀yin tí ilé yín ò tò tí ilé yín ò gún tẹ́ ẹ̀ rí ra yín lẹ́tí wá máa yọṣù tètè ó ní ẹja wá wo pẹ̀lú bí àjọ INEC ṣe fi àbájáde ó kọ àwọn olùdíje àti àlàkalẹ̀ bí ètò ìbò rẹ̀ bí ó ṣe lọ sí bí ó ti ṣe fi léde ó ní ẹja wẹnulẹ̀ káwẹnu ọkọ́ káwẹ ẹgbẹ́ òṣèlú eléyìí tó mọ́yán lórí jùlọ nígbà tí ó sọ̀rọ̀ nírọ̀lẹ́ àná tí ṣe ọjọ́ àìkú láàkó tí ó ṣe àbẹ̀wò sí ìlú kan tó jẹ́ ti olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ lápá gúúsù ìpínlẹ̀ Kwara níṣẹ́ ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún àtìlẹ́yìn àti ìfarajì tí wọ́n ní láti àtìgbà ìwá èyí tí wọ́n ti parí ọ̀rọ̀ ètò ìbò abẹ́lé gẹ́gẹ́ bí arákùnrin ti ṣe sọ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n sì ní wọn tẹ̀ mọ́bi tí wọ́n bọ̀rọ̀ wọn já báyìí yàrá tí wọ́n bá já wọn ni wọ́n ti mọ̀ àmọ́ àwa ti ń jó jàgí ní yòdò wípé ọmọ yìí wà ó ti já olúborí orúkọ rẹ̀ sì ti wà ń ta. ó dáa kó tó pé á lọ sójú ọjà jẹ́mi náà sáré jo ìmọ̀ àfíìsì ó dákun ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra òwúrẹ́ tó ti gbàlejò gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ìyẹn Ọlágúnsóyè Oyinlọ́lá ọmọọba nìyẹn o gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì kété ilẹ̀ yẹ ìyẹn ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí àti gómìnà tó ń lo dọ́là lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló sísọ lójú ọ̀rọ̀ yìí lórí fọ́nrán kan eléyìí tó fi léde lójú òpó rẹ̀ tí gbogbo ikọ̀ mọ̀jàlá náà dẹ̀ náwó gan nígbà tí Mákindé tí ó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ìyẹn APM kò ṣàgbéṣùbà káre fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fún ọ̀rọ̀ ìyànjú rẹ̀ àti bí ó ṣe gbà wọ́n tó ti bí ó ṣe bá wọn sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rì ọdún 2027 yẹn ètò tó bẹ́ẹ̀ ni iyì ó dùn ún ó ní nígbà tí àwọn oníròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tàkòtò ìbéèrè sí pé onímọ̀-ẹ̀rọ sí Mákindé bò ló jẹ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ rèé ọmọọba Ọlágúnsóyè rèé o Káyọ̀dé Fáyẹmí rèé kí ló dé kí lẹ wá ṣe lọ́dọ̀ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní ẹni tí wọ́n gbéyàwó bọ́ wá bá kò mọ̀ kí garun o àti pé àwọn abágbàgbà láti gba ọ̀rọ̀ yànjú lọ́dọ̀ wọn ni láti pin tọ́ wa ẹ̀yin náà ti mọ̀ pé àsìkò òṣèlú ó ti wọlé báyìí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ mọ̀ pé irú àwọn àgbà bẹ́ẹ̀ yẹn èèyàn gbúdọ̀ kó yán wọn kéré àwa gbọ́ ọ̀rọ̀ ìyànjú látọ̀dọ̀ bàbá ni ọ̀rọ̀ nígbà tí wọ́n ń tẹ̀síwájú ó ní káwọn oníròyìn kan má dára wọn láàmú o wípé àyà ti ṣe bẹ́ẹ̀ ó ti béèrè náà nìyẹn wọ́n ní ọ̀rọ̀ àwọn ohun tó dálé lórí náà ni ọ̀rọ̀ tó kan tó lórí tó dẹ̀ kan tẹlẹ̀mù pápá jùlọ lórí ètò ìdìbò sípò ààrẹ àtàwọn ètò ìdìbò mìíràn eléyìí tí ó ń bọ̀ lọ́nà wọ́n ní láàkókò yìí ọ̀rọ̀ tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ bá àwọn sọ ó dùn púpọ̀ ọ̀rọ̀ ìmọ̀ràn tán fáwọn ó ṣe pàtàkì náà kò ta wàyé nínú ìwé àkáàtàn orílẹ̀-èdè Nàìjíríà. bárúkú ti sí sóun là ń fàbọ̀ rẹ̀ ṣó. yes kẹ́. bí wọ́n ti lọ bí ìpàdé kan tó wáyé láàrin ààrẹ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti àwọn gómìnà tẹ́lẹ̀ rí kan àtàwọn gómìnà tí ń bẹ lórí àlééfà lọ náà lèmi náà tún tajú kan làwọn náà tún wo bàbá Goodluck Ebele Jonathan tá a tún wo bàbá tí wọ́n ṣàkọ́ gbẹ̀yìn báyìí tí bàbá ń bọ̀ wọ́n sì ń wọlé sí ilé. wàá bí wọ́n pé bàbá ṣé ò sí nǹkan. èmi wá ń bi bàbá pé bàbá àìrèwú lọ́jọ́ kí ni tẹ́ ẹ rí lọ́sùn àìrèwú lọ́sùn kí ni tó ṣẹlẹ̀ tá a rí yín lé ààrẹ ẹ̀ sọ fún àwọn ròyìn pẹ́ ń bọ̀ àbí àbábà ò dá ọ lóhùn o bíi pé bàbá má sọ̀ lọ́ ni bàbá fi wọlé o bàbá sì wọlé lánàá o
tó rè wọlé gẹ́ báyìí ó wọlé tọ ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu làwa rí bàbá àwọn méjèèjì tó ń sọ lọ sí àyè ìdákọ́kọ́ kan ńbẹ̀ ni wọ́n ti jọ lọ ní ìwé ọ̀rọ̀ tí wọ́n wé òun gan kò sí oníròyìn kan tó lè sọ pé nǹkan báyìí lárí dìmú àmọ́ nǹkan ẹyọ kan tí àwọn oníròyìn mọ̀ pé a rí àwòrán bàbá Jonathan tó ń ti ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti ààrẹ àwọn méjèèjì pé wọ́n jọ jókòó tán jọ sọ̀rọ̀ èyí ń wá ṣàfihàn pé bóyá èyí ń ní ó ń ṣàfihàn pé ìbéèrè tó ti wá ń jẹ ọlọ́kàn ẹ̀yà àwọn ọmọ Nàìjíríà pé àbí kí ni tí bàbá wa ṣe bàbá fẹ́ ṣùgbà ààrẹ ni fún sáà ẹlẹ́ẹ̀kejì ni àbí bóun ṣé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún lẹ́nu lọ́lọ́ yìí tá a kò bá gbàgbé lórúkọ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ àrìnrìn lórí ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa o àti àwọn ìwé tẹ́fimọ́ orí ìkànnì orí ẹ̀rọ káyọ̀jára ọlọ́kọ̀ọ̀jọ̀kan wípé bàbá ń padà bọ̀ ń gbé wá di ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún tí a wà igun tí Tàmínú Tùràkì tó ń léwájú fún nínú ẹgbẹ́ òṣèlú PDP láti bẹ̀rẹ̀ sí pé àwọn ti fowókọ bàbá yìí léde òyìn Jonathan wípé òun gan-an ni ó jẹni tí yóò gbé àṣà ní igun tiwọn nínú ẹgbẹ́ òṣèlú PDP sípò ààrẹ tó bá ti wá yá àmọ́ ń gbowá di pé bó o láṣẹ wá ṣe tàwa tí ì rí kankan báyìí ni wọ́n wá rí babalá nílé ìjọba lánàá ń gbòdì pé bàbá sì kóra jọ síbẹ̀ tó ti ààrẹ Bọ́lá Tinubu àmọ́ àwọn oníròyìn lè sọ pé nǹkan pàtó báyìí ni èyí tí wọ́n wá sọ àwọn èèyàn wá ní bí ó ṣe dàbí pé ó kọ bàbá ò jáde nínú ìwé tí INEC fi léde lọ́lọ́yìn lẹ́yìn gẹ́gẹ́ bí ó kọ àwọn olùdíje sípò kan mìíràn àbí òmíràn ṣáájú ètò ìbò gbogbogbò tọdún 2027 wọ́n ní bóyá ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó ṣe àtìlẹ́yìn fún igun eléyìí tí Wike tó ṣe àtìlẹ́yìn fún èyí àti Abdulrahman Mohammed tí ó ń ṣe àtìlẹ́yìn bóyá òun ló fà á tó yẹ pé ó kọ bàbá òfin jáde fún nínú orúkọ àwọn olùdíje sípò ààrẹ tí ó díje lọ́dún 2027. ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí lèmi balẹ̀ gìjà sí lóòrọ̀ tòní o wọ́n ní ẹni tí ó bá dákẹ́ báyìí tara rẹ̀ yóò bá dákẹ́ ọwọ́ tó bá dẹ̀ ń dùn yẹn ìyẹn ti bu abẹ́ aṣọ ikọ̀ ìpolongo tí ó ń ṣàtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè ó sì padà sórí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí fún sáà kejì wọ́n ti nà ká àléébù sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun o pé àwọn gangan nígi wọ́rọ́kọ́ tó ń dáná rú o bí wọ́n dẹ̀ yọ sóbàì àwọn náà dẹ̀ ti yọ gbọ́ wípé kò dín ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú àkọọ́dù mẹ́rìndínlọ́gọ́ta náà ni wọ́n ti forúkọ wọn sílẹ̀ o tí wọ́n fẹ́ fi kélé òfin gbọ́ wọn lọ́nà àìtọ́ léè tí iléeṣẹ́ ọlọ́pàá ní kò jọ lákè kò jọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí nǹkan tó jọ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àpérò àwọn oníròyìn lánàá tí í ṣe ọjọ́ ìsinmi ẹni tí í ṣe igbákejì olùdarí ikọ̀ ìpolongo ìhùn ìyẹn Olúọmọ Kọ́lápọ̀ Álímì tí tó ṣe kọmíṣánná fétò ìròyìn nípínlẹ̀ yìí ní kò dín ní àwọn àjọ òṣèlú mẹ́rìndínlọ́gọ́ta náà ni wọ́n ti forúkọ sílẹ̀ pàápàá jùlọ ní ìlú Ìkirè ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ni wọ́n ti forúkọ sílẹ̀ pé wọ́n fi kélé òfin gbé wọn ó ní ẹni àkọ́kọ́ tó wà lórí ìwé ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ tán rí gbà náà ni kọmíṣánná fún ẹ̀ka àmúṣagbára ìyẹn Adémọ́lá Adéyẹmọ àti àwọn adarí ní ìlú Ìkirè Álímì fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti mọ̀ báyìí o pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe náà ni pé wọ́n fẹ́ fi mú ìfàsẹ́yìn bá ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù àti kí ó rẹ̀ wọ́n kó tó rí pé ètò ìdìbò sípò gómìnà yóò wáyé ní ọjọ́ 15 ó ní bí wọ́n bá dẹ̀ ti kó wọn báyìí wọ́n fẹ́ kó wọn lọ sílùú Àbújá tí wọn ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ títí dìgbà tí ètò ìdìbò sípò gómìnà tí yóò fi kẹsẹ̀ járí láìsí pé wọ́n wu ìwà kankan tí ò tọ́ wọ́n kàn fẹ́ fi kélé òfin gbé wọn lọ́nà àìtọ́ ni wọ́n tún gbà tó ń tẹ̀síwájú ó ní àwọn orúkọ mìíràn tí wọ́n tún fi léde pé wọ́n fẹ́ fi kélé òfin gbé ó náà ní Taofik Akínyẹmí ó wá tún náà kàlébù sí iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ àjọ ààbò ẹrẹ́ ní làbòló táwọn sí NSCDC pé àwọn náà máa ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú alátakò láti fi kélé òfin gbé àwọn èèyàn yìí nílùú Ìkirè ó wá pé olórí ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlátúnjí Dìsú pé kó náà dáhùn kó jọ kó dá sí o kó pa á láṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn pé kí wọ́n jáwọ́ kúrò lápọ̀n kí wọ́n lọ tí Ọ̀yọ́ kí wọ́n lọ gbómi lákaná irú eléyìí tí wọ́n fẹ́ ṣeun kí wọ́n dákun jọ kí wọ́n lọ já mi kúrò níbẹ̀. ó jẹ́ mínísítà fún olúlu ilẹ̀ wa Nàìjíríà yìí sọ wípé ọ̀gá ní Àbújá ló mà ti sọ pé ṣe ló wu Fubara tó fi gbé igbe orí rẹ̀ nílẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ tó náà gbé jẹ nípínlẹ̀ Rivers ọ̀hún oníṣẹ́ rí fanfa tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò òṣèlú nípínlẹ̀ Rivers ìbámu ti wáyé ká ní Fubara jẹ́ nìkan tí ò ń ṣe alétílápá ni ká ló tẹ́tí gbọ́n tí àwọn èèyàn ń bá sọ tó ń ṣe náà sì ń bá sọ ó ní ìpinnu òní pé
kó ṣe sáà ẹlẹ́ẹ̀kejì lọ́fíìsì o àmọ́ gbòdì pé Fubara sọ pé ẹni ó mú òun mọ̀nà pé òun ti mọ̀nà jùlọ wípé òun gan ló dabarú gbogbo ìlépa rẹ̀ láti lè di gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì pé kò sí kankan tó dá lọ́wọ́ kọ́ Wike mà ló fi àrídájọ́ ọ̀rọ̀ ìlédè o lópin ọ̀sẹ̀ ilé tí a lò lọ nígbà tí ó ní ìfọ̀rọ̀jọ̀ nílé iṣẹ́ gbóòsáfẹ́fẹ́ rédíò kan tí ń bẹ ní ìlú Port nípínlẹ̀ Rivers níbi tí ó ti sọ̀rọ̀ lọ́pọ̀ gan-an ibi tí fàǹfà àti ìbáṣepọ̀ ti ń bẹ láàrin wọn àti Fubara ó ní àárín wọn àti Fubara wọn mọ̀ gún dẹ́múdẹ́mú gan-an àmọ́ ń gbòdì pé Fubara tó ṣe pé ó ń gbójú agan sí òun nínú ètò òṣèlú ibi tí gbàgbó ti bẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ni òun gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún bí ó ṣe ṣe lára yìí ó ní Fubara ló bẹ̀ sí ní dẹ́yẹ sí òun nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú ń gbó sàmì sí ayẹ 100 ọjọ́ rẹ̀ lọ́fíìsì ó ló ti bẹ̀ sí ní ìwà kò tọ́ sí òun pé tòun ò jámọ́ kankan ní ìgbọ̀nù ètò òṣèlú ẹni ó bá sì jù ní lọ ó lè jù nínú ó ní gbòwá di pé aṣọ ti bọ́mọyẹ tọ́mọyẹ ti fi òwò ọjà ní Fubara ṣe wàá mọ̀ pé nǹkan jọ̀bọ̀jọ̀bọ̀ ó ti sọ̀rọ̀ mọ́ òun lọ́wọ́. ọ̀rẹ́ ká máa fi palẹ̀ máa lé fún títí òwúrọ̀ tó ní pé ní ẹ ṣe lọ́bẹ̀ ṣe ọlọ́kà gbogbo àwátá àjọ jẹ́ náà àsìkò àìbínú gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ tá a jọ ṣètò láàárọ̀ ẹ̀yin tí ẹ pè wá iná ò ní tán wọ̀nyí àwọn tí ó sì fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa ní kànìbánidọ́rẹ̀ẹ́ náà gbogbo ìpátá àmọ̀rírì yín o Hafiz Hassan ní ọlọ́ọ̀bọ́ tí wà tákéde tó wà fún ti sáà yìí tàbí kọmọláfẹ́ ń bẹ nídìí ẹ̀rọ alátagbà tó jẹ́ lè gbọ́ akétekete inú ilé tó ń ti àwọn bàbá wa lẹ́nu lórí bàbá Chief Elele Jasper Ọ̀dàgbàdì akínyìn ẹ̀kú iṣẹ́ o gbogbo àwa tá a jọ ṣe náà la sọ pé ǹjẹ́ títí di ọ̀la tẹ́tù máa pàdé àwọn ikọ̀ wa lákọ̀tún ló ní ràbájì gan lórí ètò yìí tó wa mọ̀ ọ̀jà lẹ́ròyìn Abdul Fatah Agiwa dáńkẹ̀rì mú sọ fún wa pé lónìí ajé òjẹ̀wà ní ọ̀rọ̀ wa lójúrò ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé tẹ̀ ń gbẹ́ kàn ní púpọ̀ Mujib ọmọ Ọlákúnlé portable presenter lórúkọ tèmi ó dìgbà kan náà.